A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Darul Uluum kìí ṣe ogún Markaz. Darul Uluum kìí ṣe ogún Sheikh Adam. Ọ̀rọ̀ yìí ti wá lákòókò rí láti ibi tó ti wá. Ó ti tún wá lẹ́kejì. Àwa ti ṣetán ìsì ọ̀rọ̀ àfẹ́yàn ni. Nítorí nígbà tá a gbé ẹni tó sọ̀rọ̀ yìí, ẹni tó jàǹbá ọmọ àfáà rẹ̀ tó tún wá jàǹbá àfáà rẹ̀ lẹ́ni tó sọ̀rọ̀ yìí lákòókò lẹ́kejì. Béèyàn bá sì jàǹbá àfáà èèyàn, kódà béèyàn jàǹbá èèyàn lásán yóò sọ orí ibu ni. Definitely certificate orí ibu ti ń bẹ lọ́wọ́ rẹ̀. Àmọ́ àní tí ìlọ bẹ̀rùn. Wallahi ó kàn ní máa kàn ya fọ́tò ẹ̀ máa kàn sẹ́ndì ẹ̀ ni. Ọlọ́run jẹ́ kùn mí lọ́rùn ní ìṣẹ́jú mélòó kan. Orin tí mo nífẹ̀ẹ́ sí jù mo tún kọ mọ́jú. Istaidu linnidal, istaidu linnidal. Bí mo ṣe kọ orin tó dé lẹ́gbọ̀n gbìn. Ìwáṣí pé mò ń kọ fún ọmọ kéwú kékeré, àwọn àgbà ọmọ kéwú. So ló jẹ́ kí n tún wá gbé ẹ̀wù wọ̀ ètò ìṣẹ̀bẹ̀rẹ̀. Now, ọdún ọbẹ̀ tí bàbá Sheikh Adam sọlé lórí ọ̀rọ̀ yìí, alayhi rahmatullahi wasi'a. Ṣùgbọ́n olórí ibú òní sáì máa ń wò lórí ibú. Kánákáná kò sì ní fẹ̀yìn eléyìí ní yíyí kólẹ̀. Tó bá ti dá náà máa ń fẹ́ balẹ̀. Olórí ibú a máa kó lórí ibú. Lẹ́yìn orúkọ kọ́kọ́ pé ká ní Darul Uluum Asia ló wà. Bẹ́ẹ̀ bá sọ pé Darul ní Nàìjíríà lónìí, kò sí Darul tí ó gbé ti Isalekoto wá ìwò ni. Bẹ́ẹ̀ bá wá sọ tàgbáyé, bẹ́ẹ̀ bá ti mú Asia rí tán, ó tó kù tìlọrin wà yìí. Now, nítorí ìjọba àsìkò ká mọ̀ wéṣì àsìkò wa, ẹni tí Ọlọ́run lò lórí sábàbí ọ̀rọ̀ yìí, kí wá ló mú sábàbí ìwà ni pé bí Markaz ṣe wà lágbègbè, gbogbo àwọn àlùfáà láti Ìlọrin ni wọ́n wá gbéra. Ó dàbí pé ẹ̀rọ pé káyàn máa lọ hajj ni wọ́n gbéra wọn lọ. Ìjọ tí wọ́n bá ń bọ̀ wálé tó máa ń lọ jó pàdé wọn ni tán dáná gidi kalẹ̀. Bàbá wa Emir Ìjẹ̀sán wa ni Ádámà mo máa kọ́ lọ́n kún ọ púpọ̀ bọ̀ àyà. Amádàkùn nínú àlùbáríkà tí ń bẹ lágége ń bá mú kànáà wá sí Ìlọrin yìí. Àṣẹ táwọn pa ń bẹ̀rù. Náà tí a bá wo ẹlọ́ gbogbo ọmọ tó bá jáde Agege Darul, ẹ lọ bí wọ́n, ẹ lọ gba magazine ọwọ́ wọn, ẹ rí gbogbo àwọn àlùfáà tí wọ́n lẹ́nu ní Darul tó jẹ́ pé a máa ń sọ pé àwọn ọmọ wọn lájínà ni wọ́n. Lẹ́yìn Fadilat al-Marhum Zulkarnain Muhammed Al-Gambari, àwọn ẹni iwájú, àwọn scholars, àwọn ẹni ire, àwọn olórí ire tó jẹ́ pé àṣẹ Darul Uluum ń bẹ lọ́wọ́ wọn rí o tí gbọ́yé wọn wá fẹ́ bẹ̀rẹ̀. Alhaji Abdullahi Agege sọ ti kọ́kọ́ gbọ́lé o, àti Alhaji Kuranga Agege. Ṣé wá láwọn méjì tí mo tò tẹ̀léra wọn yìí? Alhaji wa Abdullahi tí mo wí, wọ́n jẹ́ alájọṣe bàbá wa Kuranga, kò jù bá lọ́wọ́ èsì sọ́mbẹ̀. Wọ́n jọ sí bí ìgbé bá fà ìkara wọn tẹ̀lé. Náà Sheikh Adam Gambari odi méjì, ọ̀tí rí pé Gambari tiwa náà ti sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n. Alhaji Adam Abdullahi Gambari odi mẹ́ta, Gambari di méjì ń bẹ̀. Alhaji Sheikh Aminullah Sahibul Asar Agege náà ni. Sheikh Ibrahim Musa Agege náà ni. Tí ìgbọ̀yé Sheikh Adam Abdullahi Al-Ilory rahimahullahu ta'ala wasi'a. Bàbá tẹ́ fẹ́ gbóhùn náà lẹ ti gbóhùn. Lẹ́yìn ìgbà yẹn wá kan Sheikh
Ahmad Ghazali Isalekoto àròkọ àwọn baba ńlá baba yín bí àròkọ àwọn àfáà tẹ́ ń darúkọ tẹ́ ń kọ́ ń bí kí ló dé sásọlé kí oyin làwa ń lò ní ṣé sílábọ̀sì yín làwa ń lò ní kí ló àmọ́ gbà tó ti sórí ibú lọ́dọ̀ àfáà rẹ̀ ọ́ tún sórí ibú nílùú náà subhana rabbika. jọ̀wẹ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tí àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.